Usman Rukayat Odúnọlá is 40. Legends are born in September. Lóòótọ́ mo gbà. ọmọ ọlọ́run lè rà wù. yẹ́ra òkè náà ọmọ ọlọ́run lè rà wù. Now wà á ti máa gbọ́ pé 44 minus 4 is equal to 40. That is to say Usman Rukayat Odúnọlá aya wọn ní Òkéné nípínlẹ̀ Kogi ti pé 40 years lókè èèpẹ̀. Àdúpẹ́ àtọ́pẹ́dá o alhamdulilayi kẹsíran mọ́mí triple b ìyá Abdulbaki ìyá Abdulbashit ìyá Abdulbashir bí ẹ ṣe ń dunnú lónìí ọjọ́ ìbí yín September 30 ìbànújẹ́ ò ní wọ ọ̀rọ̀ yín láéláé gbogbo àdáwọ́lé yín yóò máa yọrí sí rere ara pápá ńlá bẹ́tu ibi gìjàgìjà ńlá bẹ́kùn òjòjò ní sowó kó má lè nájà kòkò kòlàrọ̀ tá lè lákọ̀tó gìdán wà lẹ́ máa wà ní gbogbo ìgbà ìgbà ilé yín ò ní fọ́ àwo ilé yín ò ní fàya ẹ ò ní rí kú ọkọ àwọn ọmọ tọ́lọ́run fún yín alálùbáríkà lọ́lọ́run máa ṣe wọn dọjú alẹ́ ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ bihakila haula wàlàkù wata illa billahi aliyul azim Odúnọlá ọlọ́jọ́ ìbí o mo fẹ́ kí ọ lọ sílé yín nílùú Ìkìrun ìwọ nìkìrun àgùnbẹ́ onílẹ̀ obì onígbó àtàrẹ ẹrú yín kì í dèrè wọ̀fà bàbá yín ò gbọdọ̀ dòtò nkòrò Ìkìrun àgùnbẹ́ ni ó gbọ́ fà lórí ọmọ iṣu jẹ́nẹ́ tamaro mú bọ́pọ̀ òwò ṣe rẹ̀ gbilẹ̀ nísàlẹ̀ ọ̀sìn wọn lágùnbẹ́ òlódò mo nírọ́ ni bàbá wọn ń pa ta ló lò ṣe rere ta ló là fàró ta ló lo ní tìkó omi táyà bá ń pọ́n mú nílé bàbá tóbi yín lọ́mọ tẹ́nigbọ́lá nìyín ẹ̀yin lọ́mọ olóbì fòrúso tògúnràlú ọmọ agúnyẹn tó kó bọ̀ wá bọ̀ ọ̀sà ẹ̀jẹ̀ ń dádúró báyìí ná a ó máa sọ yòókù lọ́jọ́ iwájú Usman Rukayat Odúnọlá we say happy birthday to you long life and prosperity courtesy your children.